ìmáàmù ọba ìlú Ògbómọ̀ṣọ́ ẹ fura Boko Haram ti sọ̀rọ̀ sókè táìtù ọ̀rọ̀ nu ọ̀rọ̀ yẹn ti gbé nǹkan mi. Ó ti gbé nǹkan mi lóòótọ́. Àkọlé tọ́pìkì wa tá a gbé síta yìí gbogbo kọ̀ǹsáìn ọmọ Yorùbá gidi ọgbọ́dọ̀ fura sí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń divert attention lọ sọ́dọ̀ ọba Mudirul Markaz Adamallahu hayatahu wa dawlatahu lóòótọ́ ni. Gbogbo yẹn lè máa divert attention lọ sọ́dọ̀ ọba Mudirul Markaz wípé àwọn ni ọmọ àparò ìmáàmù arọ́báfín wípé baba Mudirul Markaz ní bá wí indirectly baba Mudirul Markaz ní kákọ́ ẹni tọ́rọ̀ kàn gangan òun ni ìmáàmù ọba ìlú Ògbómọ̀ṣọ́ torí wípé ní kèésì ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún tí baba Mudirul Markaz ti ń sọ̀rọ̀ oṣù tí ó jẹ́ sí gbogbo Nàìjíríà ti mọ̀ wọ́n kí ló wá fa ọ̀rọ̀ pípa lọ́dún yìí tí ìmáàmù ọmọ àlè tó já sí wípé ní àkọ́kọ́ nínú history ilẹ̀ Yorùbá ìlú tí wọ́n ti kọ́kọ́ fi ọmọ àlè jẹ ìmáàmù rí ìlú tá à ń sọ yìí ni nínú history in the history of Nigeria the first bastard imam òun ni ìlú tá à ń sọ yìí torí wípé ní kò rújú rárá gbogbo èèyàn mọ̀ pé ọmọ àlè ni láfàfin sọ wípé ní zenimun la yu'rafu man abuhu bagiyul ummi zu nasabi laimi zenimun ọmọ àlè lẹ́ni tá à ń sọ yìí tí odidi ìlú fi jẹ ìmáàmù tí ò rújú rárá la yu'rafu man abuhu kò sẹ́ni tó mọ̀ bàbá rẹ̀ kó tiẹ̀ gbé fọ́tò bàbá rẹ̀ jáde so definitely kò ní ìrùdúnú ọmọ àlè ní ọ́nínú ilé gbogbo lé wọ́n dìmẹ́yìn rẹ̀ bagiyul ummi ìyá oníṣekúṣe ìyá alábẹ́ẹ̀kọ̀ máa kọ̀ nasabi laimi ẹbí ibú tó ti wá wọ́n dọ̀ padà síbẹ̀ wọ́n lé ọ so gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ti lé toko torí tó bá kọ̀nsáyìn ilẹ̀ Yorùbá ọjọ́ kọ̀nsáyìn wa ni àwa la ní ilẹ̀ Yorùbá àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni nígbà kẹbàlẹ̀ Yorùbá jẹ́ fún wa Boko Haram làwọn pípù yẹn bàbá Mudirul Markaz ti jámọ̀ yìí pé ní àwọn full soldier ní tàwọn ilẹ̀ Haúsá yẹn Boko Haram yẹn but àwọn tilẹ̀ Yorùbá yìí ara wọn ni ìmáàmù ọmọ àparò yìí Boko Haram ni torí kọ́ wàláì kò ní èméjì nu ṣùgbọ́n ìmáàmù ọba ìlú Ògbómọ̀ṣọ́ Sheikh Habib Hailara ẹ fura o ẹni tó já fatiwa yìí pé ní ẹni tó bá fi lè jẹ ìmáàmù míì lẹ́yìn ìmáàmù àkọ́kọ́ kó dàgbà jẹ́ pé ní wọ́n jẹ́ lágo 10 àárọ̀ wọ́n wá jẹ̀ míì ní nǹkan bí aago 10 kọjá ìṣẹ́jú kan ó ní kí wọ́n pa yín ẹ fura o odò lèmi sọ fún yín o ìkìlọ̀ mi fún ìmáàmù ọba ìlú Ògbómọ̀ṣọ́ Sheikh Habib láì ẹ fura ẹ̀yin tájẹ̀tì wọn torí bó ti di clear ẹ sì fura gidigidi o gbogbo ẹni tó bá mọ ìmáàmù ọba ìlú Ògbómọ̀ṣọ́ ẹni kí wọ́n fura torí pé fatiwa ti pàṣẹ ní pé ní kí wọ́n eliminate yín kí wọ́n pa yín. nǹkan ìfọwọ́tò nìkan ni owó nìkan ló lè dìklẹ́ àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan kẹ́lẹ́ òmíì bá tún dìklẹ́ àjọ kan ní ẹjọ́ báyìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan yálà tí sultan tó sọ ni o àbí lẹ́yìn tí sultan sọ tán ní tó ń sọ ni pé ó ń dìklẹ́ ààrẹ gẹ́gẹ́ bí pírẹsidẹ́ntì àwọn mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé káàkà bẹ́sẹ̀ wa sọ nu òfin ẹ̀sìn wa lákàrí wọ́n kí n parí ẹ̀ báyìí ẹgbẹ́ àdìsí ilé dáadáa Abu Sa'id al-Khudri ló gbà àdìsí wa lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àdìsí yẹn abàdìsí sọ Muslim àdìsí 1853 mo mọ̀ ọ́ kóòtù àdìsí ilé ìkan dáadáa tó ní pé wọ́n ló wà bẹ́ẹ̀ fún pàṣẹ pé ìbò ni wọ́n mú sí rí lọ́wọ́ ní sọ Muslim àtàbí tó gbà wá ní Abu Sa'id al-Khudri òun ló gbà wá látòrí àwọn Ànábì sallallahu alaihi wasallam àdìsí yẹn wà ní àdìsí 1853 nínú Sahih Bukhari nínú Sahih Muslim Ànábì ní ìdàbúyẹ li khalifatayn faqtulu al-akhir minhuma Ànábì ní bẹ́ẹ̀ bá búra fáwọn àlífà méjì pírẹsidẹ́ntì méjì ó yìí máa jẹ papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ kàn wọ aago bẹ́ẹ̀ búra fún wọn ni tó bá ṣe wípé aago kan lẹ búra fún àkọ́kọ́ ẹnì kejì ẹ wá búra fún ní aago kan ó kọjá àṣẹjú kan ṣe mọ̀ pé a minute difference ló wà láàrin ẹ̀ èyí tẹ́ ẹ búra fún ní 101 yẹn ẹ pa ìdẹ́sìn wá sọ ní o ṣé nǹkan bá balẹ̀ kó lè gbọ́yé àti ẹ má máa wí sí òun ẹtútù bàbá lọ lọ́wọ́ bẹ́ẹ̀ lé náà ẹ bá balẹ̀ dáadáa ẹ lè gbọ́yé wàhálà wò pé ẹ̀sìn yìí ṣe lé tó báyìí o rò báwo ẹ̀sìn ní ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ declare yourself as Nigeria's president tomorrow